Osamaya, my love, and I am.
Osamudiamen Ese na Odosa aya agbala mawe anari owopa edin anari owopa edin ojo we aya so ma pe o ma wa gbon olowo keso for very o abo mo wa gbon igwa gbon ki o wa gbe o agire igo igwa gbon ki o wa gbe ona yebe buware o ludoki o ya na gine Osamudiamen wa mare o erite o Osaruese una si mekepe Osaruese una ya me wopo Adere osa avete ime Osaruese Adere osa avete ime Osaruese Doma no te ga oye
tunagba rima o ni bule sagere o tun ni magba mu po ni buye keyin pe o eti me magbe ito sanario Osaruese ese nu me gozo moke iwi jeme nurie me ona so moke o bayo we o mege ni jeme o iviera me nu via me iwe na so moke o ivi jeme nu via me iwe na ya so moke o Osaruese iye baba ke iye ibude na kini dire e baba se ni ayoto ni ara uwa wala nu wa fi wa doma no te ga oje wa te be wa bie ma o ye ma o Osaruese doma no te ga o edo wa te be wa bie ma o ye ma o Osaruese. Let's go there. Osamudiamen. Uwase gbome madokpo muwe o. Uwase o baba. Let's go there.
tewo. Mekenu bioma kakese. Inaya ya mekbibiye. Nazeni nasikwa. Emwen-Omo. Eti marira tewo. Mekenu bioma kakese. Agota. Ọmọ náà magun ẹyẹ kòkó. Ọmọ náà magun ẹyẹ wọ̀rí. Ọmọ náà magun ẹ̀pá rẹ̀ tó. Emwen-Omo ọ̀sí àrí ẹ̀ pé. Borí mẹ́mẹ́ òkúnu oyè. Àwọn ẹlẹ́rìí àwẹ̀ wàrẹ̀ wàrọ̀ tẹ̀ bíẹ́. Borí mẹ́mẹ́ òkúnu oyè o. Àwọn ẹlẹ́rìí àwẹ̀ wàrọ̀ tẹ̀ bíẹ́. Ìwọ̀nìrì àwọn ọmọ yẹn ẹgbẹ́rẹ́. Ọmọ rẹ̀ pé wọ́n mọ́. Ọmọ làánú wà rẹ̀ mú wọ́n mọ́. Ó tún nírí àwọn ọmọ rí bẹ́rẹ̀ o. Tún nírí àwọn ọmọ wà rẹ̀ rírí àwọn ọmọ. Emwen-Omo. Eti marira tewo. Zozoba. Emwen-Omo no. Villa zozoba o. Emwen-Omo eya wari. Ọwọ́ Emwen-Omo ọ̀sí àrí ẹ̀. Ọmọ náà o, ẹkú iná gbòyà sàn. Wàmú o, ẹ̀rí bí ọmọ bí ta. Náà fi pé yẹ kí ọmọ wọn nà fi àtẹ̀ pé. Wàlá wàrẹ́ rírí àwọn ọmọ. Emwen-Omo. Ọmọ náà o, ẹkú iná gbòyà sàn. Wàmú o, ẹ̀rí bí ọmọ bí ta. Náà fi pé yẹ kí ọmọ wọn nà fi àtẹ̀ pé. Tún nírí àwọn ọmọ wàrẹ́ rírí àwọn ọmọ. Emwen-Omo. Eti marira tewo. Oya mo era mo rie o. Samo wa no. Oja mo wa no. Imawe na wa gbe won mo. Me ma gbe na wa ri awon mo. O tún ní àwọn ọmọ rí bẹ̀rẹ̀. Ẹ̀gbọ́n ni bàbá láyé wọn mọ̀ ọ́. O tún ní àwọn ọmọ rí bẹ̀rẹ̀. Ìwé kẹ́tẹ́ yàgbé o. Ìyá mọ̀ gbàgbé rọrì ẹ́ kí. Mọ̀mí ẹ̀yà kòkó mọ́nà ya kòkó náà o. Ìjọ ọmọ wà lọ. Àwọn làánú wà rẹ̀ pé wọ́n mọ́ o. Àwọn rẹ̀ mú wọ́n mọ́. Ìjọ ọmọ
Amadin Osaruese. Wọ́n ìbòdò ní ònú tànù níbi àgbọ̀nà. Wọ́n sọ tẹ́lẹ̀ ẹ̀wọ̀ tànù tó náà mẹ́rin náà. Nítorí wọn náà rí ibùdó náà bẹ́ẹ̀ erí máa kẹ̀mí jí máa. Wọ́n wà á bẹ́rẹ̀ òtọ́ náà ni màá pèlè gbé pa náà. Abẹ́rí máa yánnà lò yánnà lè ṣe àní mànémọ̀. Òyìn ṣe gbé mànémọ̀ màná wọ̀tọ̀ àyàbá hù. Ọ̀nà ìdókè ni màná ìgbélé gbé máa wá òyìn rábí ṣe àwà àkọ́ rẹ̀ wọ̀ pa. Abẹ́ tí máa nìbú owó lápá náà yóò ṣẹ ẹ̀yìn àìsírí ayé. Òyìn ẹ̀wò ẹ̀yìn mọ́tò òkè mọ́tò. Ó lápá náà wá tó ta rẹ̀ ọwọ́ àwọn òtò ìbá. Ẹ̀nà wọn nà ẹ̀mọ́ ọ̀nà kéèrè ó bá rẹ̀ jọ níyàwó. Ẹ̀nà wọn ni wàhálà họ. Wàá wí yóò fi yín rẹ̀ wòrí ẹ̀ n'atọ́ lẹ́wọ́ yìí o. Ó lápá ìwé bíi ẹni rẹ̀ sí ètò ìbílẹ̀ o. Ẹ ti gbé wú ọ̀rẹ́. Ẹ̀dá máa gbé lẹ́kọ̀ọ́ òbí yé. Osaruese, ọ̀làwọ̀ wà Gia Gha Yin Ese, ẹ̀mí nínú máa náà ṣe wá sí. Èso wà rẹ̀ pààyàn ìwé rẹ̀ ọmọ àti ẹ̀kẹ̀lẹ̀ òtó ìmàlà. Ọwọ́ ìwà tí yẹn ní wà lárúdá lọ́mẹ̀tì. Ẹ̀nà ẹ̀sọ́ ìrìnà sí olórí yẹ wọ wàrí bọ́ yìí o. Èso rẹ̀ yá fi àwọn mẹ̀tì nẹ́mẹ̀ wọ̀n ìyẹn ètò yá gàgbé pé. Ẹ̀sọ́ rẹ̀ rábí yé náà wàgì ayé wọ́n já ẹ̀. Wẹ̀ n'obi bàbá kẹ òbí yé n'ọ̀nyá ẹ̀zọ́ nọ̀rọ̀ Abuja n'ọ̀nyá ẹ̀zọ́ nọ̀rọ̀ Èkó wà fi rádìò wá n'adó táìbù wá. Ìtú ẹ̀ o! Àwẹ̀ táwẹ̀ ní kì àwẹ̀ o. Àyèrè ó tọ́ sí ní ọmọ. Àgí sí ní ó tọ́ ẹ̀. Tí màdó wá wẹ́ rí máa wà tọ́ náà ní máa gbélé gbé fa náà. Ìyẹn máa yún ká o wà láwo wà Gia Gha Yin Ese. Osamudiamen náà máa yá yìí máa rẹ̀ o pẹ̀tẹ́nẹ́tọ́ o. Ìbùdó náà bí wà lánàá wáyà wèrí. Mẹ̀tú ẹ̀ o. Ààrẹ tẹ́lẹ̀ ní ìpè àrẹ o. Wàjèrè ó tọ́ sí ní ọmọ. Àrísí ó tọ́ ẹ̀. Tí màá dọ́wọ́ lérí máa bà tọ́ náà ní máa gbélé gbé fa náà. Ìyá máa yún ká o wà láwo wà Gia Gha Yin Ese. Osamudiamen náà máa yá yìí máa rẹ̀ o pẹ̀tẹ́nẹ́tọ́ o. Ẹ̀dá máa gbé lẹ́kọ̀ọ́ òbí yé. Wà tán ẹ̀ o. Ẹ̀dá máa gbé lẹ́kọ̀ọ́ òbí yé. Èmi èsì ọmọ sẹ́ o. Unyin èsì ọ̀dà ọmọ sẹ́. Èmi èsì ọmọ sẹ́ o. Ọ̀sẹ̀ ni màá wọ́n náà wẹ̀ mí sí. Ọ̀sẹ̀ ni òtórí àràwẹ̀ yẹn sẹ́ náà wẹ̀ mí sí. Èmi èsì ọmọ sẹ́ o. Ugbọ́nà náà tó gbé wa kọ̀nà yẹ balẹ̀ lọ Mari o. Ẹtì ni má tó tó wa kọ̀ o. Balẹ̀ lọ Mari o. Ugbọ́nà náà tó gbé wa kọ̀nà yẹ Balẹ̀ lọ Mari o. owó wà náà bọ̀ bẹ́ẹ̀ ní nàkókò. Balẹ̀ lọ Mari o. Onímọ́tò náà tẹ̀lé ní nàkókò. Balẹ̀ lọ Mari o. Èmi èsì ọmọ sẹ́ o. Káwó.
ye. Odosa le ogogo ye o. Odosa le so ye. Ovekena Gia ani wani majaji. Dodana la mi miefa, dodana la mi afiakwe, dodana la mi eso o oseme odi Jesu eya yo parate. Se sunaria voya ikopa no bogbe kwino o magba e osase na mi mi Odosa rieriempe egani na garu wako gogo le ka gogo luto ikopa no bogbe kwino o magba e sase na mi mi Odosa re o gogo je na ma ya gilanu wa do ba mi wa Odosa mi mefa ono ma osa ebi logo ekwe titewi o Ijesu odo mi mefa o fedenedo abu yodo mi mefa ono ma osa ebi logo ekwe Odosa re o gogo je Odosa le ibi efoje ogogo je obeni ya yo sayi Osaruese me mari papa no bo I mari pe kwino Osanera Uwadiae 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 Ave moniri yo bono viogwe o. Wayegaru
mon passé ti kumé Osaga gume sawase. Chief Dr. Ifaluyi Etu Dienola of Benin Kingdom Baba Idigwetuo Zevenu Yamujana Madiwan Efi Obo Weriera me Abe moniri yobo no yogbo Wala o Yagia ya seti kon wa Igi etu owe His Royal Highness Yeno Dr. Osamudiamen Osagie Dienoge of Umegbe community Era wele soni iyamu No the youth chairman of Umegbe When you do you wanna ye phone no baba Ale moniri yobo no yogbo Ayega o mon passé ti kumé Osaga gume sawase. Soni wenera o Iyobo nu wari eme o Mami ewo kaka boss we o Wa ma ba ko baba Igi etu owe His Royal Highness Dr. Odosa Àwọn soba no vietia Na ye baba Kelly Yo enogi ore Ewo UK community Na ye gwoba Oge wo wa tokpe Iwe yo mo ni na mati wa Wese Ekwe Enogi ewege nera o Àwọn soba wege ne baba o Erufosi no mo Owe ni medo ogi etuwe o Daddy Rufus no vie na bulele No edi youth chairman Ewo UK community Owe ni yiwana getuo baba Zevenu Yamujani lewo No efi obo weria Ewe made wanera mo Oge wa la tokpe o Oye kene kene made yona Ewe made nubi wiwe bafo Onye enogi ore Udueka community Orodio na wa Ona enogi Orio wani menamati wa atia Wa tokpe oge wanigo Comrade Osamudiamen nera mo Ovioga gbomege ne baba no Eminu weriri oboyo Ewete yaga tinote o Chairman Obagie community Baba nula anu getu ye o Eya feme o Osema ofese yi Aweni yi wana getu oriye Kadi ojan no yo kwede Chairman Agboma community in Osaruese Funo kwewo Ogbogu ome nije o Mrs. Elime no yojo Obiaga we biese we na wuwedo Allah na mujani ma o Onye mama Giacomo of Italy Igietu owe Comrade Osayi no viekon Obiaga we biese wedo Tevi keve nera o Baba Loki wege nera o Debe nike yakpo uwe Zebe se nuwe gele ume Baba Loki no bi sevike AKA Baba Mojo Mojo wa Ona weni le wa getwe Ibijie ke bibierie Kate kate Ona be dadi tisi Eyi mati owa no yokoro No ejama ibike community Iye no koe na ga e vice chairman Ona weni bele ma getwe Baba Safora wa Jasi no bi gbine weka Ona weni bele ma getwe E jas no bi okoro Ayo pwepwe Uwijare wajo Abe moniri yobo no yogbo Ayega o mon passé ti kumé Osaga gume sawase. Baba Mojo ni Ghana yo di youth chairman Ewo Kude community Ona we ai vice chairman Vivige community Baba wa ma fiama Ikamu wa betenedere o we ti wa ko mo bonya keka Avera me na ni Ghana Ya edi 3 wise men Julius Iwene
papa o. Comrade Julius Amadin, chairman Emwen-Omo community. Igeto werawe. Zabi yopanu yene asemege MC Nokia. Mama weni doyi mwana ya geto. Papa wese nunu efi obo weye. Osasemege neramo. Obi wago mege ne papa o. Wega totu wega gbebie o. Osasemege ne papa no. Vice chairman Emwen-Omo community. Wato baba. Ọmọ ẹgbọ́n wọn nira o. Obi ẹ̀wọ̀n ní kàmẹ́rẹ́ ní bàbá o. Ọmọ ẹgbẹ́ wọn nira o. Ọmọ ẹgbẹ́ wọn ní bàbá. Ọmọ ẹgbẹ́ náà yọ ọmọ rẹ̀ gé. Chairman Emwen-Omo community. Wọ́n àtọ́ gbẹ́rẹ́ rẹ̀. Mẹ́sà tí sì wọ́n ní Marie ní wẹ́yọ́ Zẹ́bí Yorùbá nìyẹn ló pè àwọn kúrò. Yorùbá ìṣègbè wẹ́ fó. Dadi Kẹ́hìn nira rẹ̀. Vice chairman Emwen-Omo community Igeto wẹ̀. Ààrẹ mọ̀ ní Yorùbá lórí ogun ẹ̀ wà láhọ́. Ọ̀yẹ̀gá o, wọ́n pàṣẹ tí kò pé ó Ọ̀ní ẹ̀rọ náà Igeto lórí àgbàgbà wẹ̀. Dùmẹ́sì mẹ́ nira rẹ̀ o. Obi ẹ̀dọ̀ mẹ́rẹ̀ ní bàbá náà. Eru wàlà mẹ́rẹ̀ ní bàbá. Mẹ́mẹ́ yọ̀rọ̀ tún wẹ̀ o. Dùmẹ́sẹ̀ dùn mẹ́rẹ̀ ní bàbá o. Ìyẹn náà bẹ́ẹ̀ Humble Stars of Antwerp nọ̀rọ̀ ebe njọ́. Nọ̀nà ọ̀kà ló tún rẹ̀ àbọ̀wé lórí ìpínlẹ̀ tọ̀nà ẹ̀yẹ pépọ̀. Ìbà ṣàzẹ́ lórí kòná UC. Ọ̀wé ní tó yí wọn náà yàgò tó ọ́. Ìyẹn wo Yorùbá nù yé nu ẹ̀fì ọ̀bọ̀ wẹ̀rí ẹ̀. Osasemege náà sẹ́wẹ́ o. Ìyáró ga yọrọ o. Owó bó nínú ẹ̀yẹ mẹ́wẹ́ tọ́ra fún ẹgbẹ́ o. Bọ́bí rẹ̀ náà sẹ́wẹ́ o. Òsàgìdùn wà mẹ́gẹ́ náà sẹ́wẹ́ o. Òtẹ́ igi lẹ̀ mẹ́gẹ́ náà sẹ́wẹ́. Switzerland wẹ̀yẹ o. Ìyọ̀bù wa mẹ́rìndé o. Àlànàrí yóò bọ̀ ní máa o. Òsà tìmẹ̀nà bí kò dá o. Láti jẹ́ tìmẹ̀lẹ̀ náà ṣèrè o. Ó Napoli wẹ̀yẹ o. Italy rẹ̀ ló pẹ̀ o lọ́wọ́ àná. Ọ̀ní ayọ̀ gala lord wà tọ́. Lórí ògbẹ̀bọ. New Germany wẹ̀bí o, ìtàkùnrin ló pẹ̀ ò ná. Ẹ̀sẹ̀ lórí ògbẹ̀bọ, ọdún èyí small bet mighty. Bàbá Yorùbá ní Buhari èmẹ̀ àwọn èyí ló jẹ́ ẹ̀fùwà wa. Wọ́n á tọ̀ wá gbọ́n. Àlọ́mọ ni Yorùbá lórí ògùn rẹ̀. ọ̀yẹ̀gá o, wọ́n pàṣẹ tí kò pé ó sàlágùn mẹ́sàn-án wẹ̀sẹ̀. Mojo ọwọ́ ẹni tó yí wọn náà gètò sí ẹnu ẹnẹgbẹ́ ìyẹnà Dr. John lórí ọmọrọgbẹ aka Papa wọn nira wọn o ìjáró ga yọrọ aláàánà mọ̀tì ànímọ́ o nọ́ọ̀sàrẹ̀ ònòrí máa fi dán oyára wẹ̀bi ẹsẹ̀ wẹ̀ náà wẹ̀ tó nọ́ọ̀sàrẹ̀ náà mọ̀. When you wanna ya yeri erege lepa ima fidan baba nu yagba awi amami owe yoki amami ewa awe dedegbe ya o emewe awi you wanna get to yeri ekibi yin wa e we gbe ale money ri yo ba no ri ogwe o ọ̀yẹ̀gá o, wọ́n pàṣẹ tí kò pé ó sàlágùn mẹ́sàn-án wẹ̀sẹ̀. Itu o le mo no pe wo ma Igeto wẹ̀ Daddy Moses lórí Mozusi ẹ̀yẹ papa former chairman Emwen-Omo community wẹ́sẹ̀ bàbá nuna yàrá ẹ̀yàn wa
ilé wọn gé tó coverage Julius Kabaka lórí adún bàbá zero bọ̀nù yámúyẹ òwẹ́dẹ ẹ̀fẹ̀ bọ́ wòlíẹ́ ìbẹ́ wọn ni àwẹ̀ iye kan lórí wa ẹ̀rọ ẹgbẹ́ ẹ̀sìn ìpè ọ̀nà wẹ́lẹ́wẹ́ lè wọn gé tó ọtí yẹn náà di ọ̀yẹn náà ìdàdí Tony Kabaka lórí adún Tony bá o Kabaka náà lè nira o bàbá ìsègbè náà nù wẹ̀rẹ̀ rẹ̀ ìsègbè náà náà yáwẹ̀ wọn kò náà yé ìjẹ́tù ọ̀dàdì Henry ẹ̀kọ́ máa díẹ̀ máa fẹ̀kẹ̀ vice chairman Uwadiae community era rẹ̀ lérè wa rẹ̀ dadi otabo nera rẹ̀ náà yẹ bàbá gololo many things for you baba ìjẹ́tù ọ̀wẹ́ Henry Okaka ebo of Uwadiae community chief pointer to Uwadiae community awuyeri owa baba nula arúmẹ́sí èpè ayébọ̀dé náà wúyí era rẹ̀ dadi Sunny Edobo treasurer to Uwadiae community oni asigo itwayo ati omere nera me o bia mozusi meni galele assistant pointer to Uwadiae iketu owe dadi Stanley lórí ere igwan you chairman Uwadiae community ipe no bia mozusi yaro yo vice chairman uwa ato ibi Uwadiae wala o gbemo de asuluye ni wa esese itwayo omoru yimage na mo omoru yimage ne papa omoru mege na mo mewuweto omoru of Italy yaro yo iketu owe jasi no ye yosu na ye chalon of Italy iye noge osagbe mo we no mo oni ni wana nu wana wa ya so nye me pe no aya re ni itwayo no samege no mo ya mozusi mege no mo yaro ayore chema Salsa brothers Amadin one high price ibe Salsa so gbe no da you can you wa no mo abe money ni your born of your kwe ja upona o fe wa beja waja upona o gbe wa beja wo baba ja upona o fe wa beja ìjẹ́tù ọwọ́ ẹ̀pọ̀n wọn sànọ́bí ọ̀ṣúndé bá ẹ̀kẹ́ wọn wọ́n àtọ́ra rẹ̀ wọ́n ṣe. ó yàgìrẹ̀ níjẹ́ rẹ̀ o yàgìrẹ̀ mẹ́rẹ̀ níjẹ́ ìyá rẹ̀ nọ̀nù wẹ́rẹ̀ ayọ̀ rẹ̀ o iye àwọn èdèdè gọ̀nà yóò wá ìlànà mẹ́sìn ẹ̀pẹ́ ẹ̀wọ̀ ẹ̀pẹ́. ìtú ẹ̀ o dọ̀tọ̀ mẹ́kì mẹ́rẹ̀ nira rẹ̀ o orí ìpínlẹ̀ ọba mẹ́rẹ̀ ní bàbá o bàbá fúlàní rí ọbọ yọrọ yẹ kìnìún ẹdẹ APC chairman rẹ wọd wàtò ìtú ẹ o ẹsì mẹrẹ níjẹ mẹ àsìá mẹrẹ níjẹ mẹ o wẹtú ẹ fọmọdé wájà òpó náà ó gbé wá rẹdì àwọn bàbá ja upona o fe wa beja wájà òpó náà ó gbé wá rẹdì àwọn bàbá ja upona o fe wa beja wájà òpó náà ó gbé wá rẹdì àwọn àwẹrà ja upona o fe wa beja wájà òpó náà ìṣẹ́ ló gbé o. upona o fe wa beja wájà òpó náà ó gbé wá rẹdì àwọn bàbá o. ja upona o fe wa beja o fe wa beja ìkí ètò ọ̀wẹ́ dàdí ìwúyí lórí ọtí kí ẹ. bàbá àwíyẹ gan lórí wa fúlànù mẹ́sìn èpè ọ̀nà wo ilé wọn kì ètò ọtí yẹn lébèrè ìyẹn náà rẹ̀ àgbọ̀ màláka o fe wa beja jẹ́ máa driver welfare àwọn inú mẹ́sìn èpè ayé bọ́dé náà wúyí. o fe wa beja